A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí a tún rí gbà lọ́jọ́ tòní gẹ́gẹ́ bí alààyè ọkàn tá a tún fi wà láyé tá a fi wà láàyè láti lè tún wá bára sọ̀rọ̀ Ọlọ́run lọ́jọ́ tòní lórí ètò ẹ̀kọ́ Bíbélì orí afẹ́fẹ́. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ àti àánú tí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí àti ẹ̀yin tẹ́ ń gbọ́ mi rí gbà tí gbogbo wa fi wà láyé tá a fi wà láàyè. Mo gbàdúrà pé oore ọ̀fẹ́ Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀ o. Àmín. Bákan náà a fi ń dá wa lójú pé ètò yìí ṣì ń tẹ̀síwájú sí i. Ẹ má gbàgbé gbogbo ọ̀rọ̀ tí à ń sọ bọ̀ láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ètò yìí láti ibi tí a ti mú un. Ètò yìí ètò Ọlọ́run ni, ètò yín ni, ètò wa ni. Mo gbàdúrà pé Ọlọ́run tó ń jẹ́ Jèhófà tí ń ṣe ẹ̀mí, tí ń ṣe olórí gbogbo ohun tí ó dá ní ọ̀run àti ní ayé kò ní gbàgbé èmi àti yín o. Ní èyí tí a ṣe kọjá, a sọ̀rọ̀ nípa olórí, pé ta ni olórí tó ga jù lọ. A fi yé wa pé ẹ̀mí ni olórí tí ó ga jù lọ nínú ohun gbogbo. Hallelujah. Ṣùgbọ́n ní òní, ohun tí a mú wá ni pé níbo ni ẹ̀mí ń gbé? Òun ni a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí, ibi tí ẹ̀mí ń gbé. Lóòótọ́ gbogbo wa láti mọ̀ pé ẹ̀mí ni olórí ohun gbogbo ní ọ̀run àti ní ayé. Bákan náà ni gbogbo wa ti gbàgbọ́ pé bí ènìyàn ti ní ẹ̀mí, bẹ́ẹ̀ ni ẹran ní ẹ̀mí. Àti pé ohun gbogbo tí ń ṣe alààyè, yálà èyí tí ó mí tàbí èyí tí kò mí, gbogbo wọn náà ni wọ́n ní ẹ̀mí gẹ́gẹ́ bí Olúwa Ọlọ́run ṣe pín fún olúkúlùkù wa. Ṣùgbọ́n kí ni ohun tí à ń sọ ni pé ẹ̀mí tá à ń sọ nípa rẹ̀ yìí níbo ló ń gbé? Tí a bá sì kíyèsí dáadáa, a ó rí wípé ẹ̀mí kan ló wà lára igi tí òun náà fi wà láyé gẹ́gẹ́ bí alààyè. Ṣùgbọ́n ohun kan tí èmi kàn mọ̀ ni pé Ọlọ́run tó ń ṣe ohun gbogbo nínú ohun gbogbo, òun ló mọ bó ṣe tò ètò iṣẹ́ rẹ̀. Ọlọ́run kan náà tí à ń sọ yìí, òun ló fún olúkúlùkù ní oore ọ̀fẹ́ gẹ́gẹ́ bó ṣe wù ú nípa ti ẹ̀mí tí à ń sọ nípa rẹ̀ yìí. Ṣùgbọ́n Ọlọ́run kan fún ènìyàn ní oore ọ̀fẹ́ ju ti àwọn ohun tó kù lọ ni. Ìyẹn ni pé oore ọ̀fẹ́ kan ju ìkan lọ. Ọlọ́run kan mọ̀ọ́mọ̀ fún àwa ènìyàn ní oore ọ̀fẹ́ ju ohun gbogbo tí ó kù lọ ni. Mo fẹ́ kí a mọ̀ pé oore ọ̀fẹ́ tí a fi fún ènìyàn ló yàtọ̀ sí ti gbogbo ohun alààyè tí ó kù. Oore ọ̀fẹ́ tí a fi fún ènìyàn ó yàtọ̀ sí kí ni o, tí ohun gbogbo tí ń ṣe alààyè tó kù. Ṣùgbọ́n tá a bá wò ó dáadáa, a rí pé ènìyàn ni Ọlọ́run fún ní oore ọ̀fẹ́ tó pọ̀ jù gẹ́gẹ́ bí àwòrán Ọlọ́run alààyè. Àní níbo ni ẹ̀mí ń gbé? Tá a bá wo ìwé Job chapter number 27 verse 3, ó wí pé níwọ̀n ìgbà tí ẹ̀mí mi ń bẹ nínú mi àti tí ẹ̀mí Ọlọ́run ń bẹ ní ihò imú mi. Ẹ gbọ́ nǹkan tí Job ń sọ ńbẹ̀ yẹn. Ó ń sọ nínú ọ̀rọ̀ tiẹ̀ pé níwọ̀n ìgbà tí ẹ̀mí ń bẹ nínú òun àti tí ẹ̀mí Ọlọ́run ń bẹ ní ihò imú òun. Yes, verse 4 wá sọ nǹkan kan. Ó wá ní pé
ètè mi kì yóò sọ̀rọ̀ èké, bẹ́ẹ̀ ni ahọ́n mi kì yóò sọ̀rọ̀ ẹ̀tàn. Ṣé nínú ihò imú ènìyàn ni ẹ̀mí ń gbé ni? Àti pé ṣé ẹ̀mí tí ó wà nínú ènìyàn ni ènìyàn fi ń sọ̀rọ̀ ni, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jóòbù? Ṣùgbọ́n tí a bá wo ìwé 1 Corinthians chapter 3 verse 6, kí ló wí? Ẹ̀yin kò mọ̀ pé tẹ́ḿpìlì Ọlọ́run ni ẹ̀yin ń ṣe, àti pé ẹ̀mí Ọlọ́run ń gbé inú yín. Tẹ́ḿpìlì Ọlọ́run ni ẹ̀yin ń ṣe, àti pé ẹ̀mí Ọlọ́run ń gbé inú yín. Ìyẹn ni wípé oore ọ̀fẹ́ tí ènìyàn rí gbà lọ́dọ̀ Ọlọ́run ó ju ti gbogbo wọn alààyè tó kù lọ. Nítòótọ́ tí a bá kíyèsí dáadáa, a rí pé mo ń tẹnumọ́ pé oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún ènìyàn gẹ́gẹ́ bí alààyè ọkàn ó ju ti gbogbo ẹranko ìyókù lọ. Gbogbo nǹkan tó jẹ́ alààyè nínú ayé yìí ó jù lọ. Now, ìdí nìyẹn tí Ọlọ́run fi fún ènìyàn ní àǹfààní láti jọba lórí ohun gbogbo tí òun dá sínú ayé yìí. Nítorí pé kíni, ẹ̀mí Ọlọ́run ń gbé inú ènìyàn gẹ́gẹ́ bí àwòrán rẹ̀. Ẹ̀mí Ọlọ́run kíni, ó ń gbé inú ènìyàn gẹ́gẹ́ bí àwòrán rẹ̀. Ìyẹn ni pé gẹ́gẹ́ bí ìwé Kọ́ríńtì yẹn ti wí, ìyẹn pé tẹ́ḿpìlì Ọlọ́run ni àwa ènìyàn jẹ́. Ìdí nìyẹn tí ẹ̀mí Ọlọ́run kíni tó fi ń gbé inú àwa ènìyàn. Ènìyàn máa mí láti ihò imú rẹ̀, bẹ́ẹ̀ pẹ̀lú ènìyàn máa sọ̀rọ̀ láti ẹnu rẹ̀. Kí ló fà á? Nítorí pé láti ihò imú ni Ọlọ́run ti mí èémí ìyè sí inú ènìyàn tí èèyàn fi ń jẹ́ alààyè. Ìdí nìyẹn tí ó fi jẹ́ pé oore ọ̀fẹ́ tí ènìyàn rí gbà ó ju ti ẹranko lọ nìyẹn. Oore ọ̀fẹ́ tí ènìyàn rí gbà ó ju ti ohun gbogbo lọ. Nítorí pé kíni, Ọlọ́run mí ìyè sí ihò imú ènìyàn ni. Ibẹ̀ ni Ọlọ́run gbà fi ẹ̀mí sínú ènìyàn tí èèyàn fi jẹ́ alààyè ọkàn. Òun ló fà á tó jẹ́ pé ènìyàn á máa mí láti ihò imú, a sì máa sọ̀rọ̀ láti ẹnu. Torí pé kíni, tẹ́ḿpìlì Ọlọ́run ní ènìyàn, ibẹ̀ ni ẹ̀mí ń gbé. Hallelujah. Tí a bá wá kíyèsí kí ni ohun tí verse 17 Kọ́ríńtì yẹn ti sọ. That's 1 Corinthians chapter 3 verse 17. Ó wí pé bí ẹnikẹ́ni bá bà tẹ́ḿpìlì Ọlọ́run jẹ́, òun ni Ọlọ́run yóò parun, nítorí pé mímọ́ ni tẹ́ḿpìlì Ọlọ́run èyí tí ẹ̀yin jẹ́. Ṣẹ́rí, yẹn ni pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ yà wá sọ́tọ̀, ó mọ̀ọ́mọ̀ ya ènìyàn sọ́tọ̀, ó mọ̀ọ́mọ̀ yà wá sọ́tọ̀ ni láti kíni, láti jẹ́ mímọ́ sí òun. Ó mọ̀ọ́mọ̀ yà wá sọ́tọ̀ jọ pé inú ènìyàn ló ń gbé. Ó wá sọ wá di ẹni ọ̀tọ̀, ó yà wá sí mímọ́, ó sọ wá di ẹni ọ̀tọ̀. Nítorí pé kíni, nítorí pé àwa ènìyàn ló fi ṣe olórí ohun gbogbo, bí òun ṣe jẹ́ olórí ohun gbogbo ní ọ̀run àti ní ayé. Ó wá fi àwa ènìyàn jọba lórí ohun gbogbo ní ayé yìí. Torí pé kíni, ó ti fi inú wa ṣe ibùgbé láti máa ṣàkóso ohun gbogbo tó wà lórí ilẹ̀ alààyè. Ènìyàn, òun la ti ń sọ wípé níbo ni, la ti ń bèrè pé níbo ni ẹ̀mí yẹn ń gbé. Ẹ̀mí tá à ń sọ nípa tí a pè ní pé òun ni olórí ohun gbogbo. Ó ń gbénú ènìyàn. Oore ọ̀fẹ́ tí ènìyàn rí gbà òun ló yàtọ̀ sí ti àwọn ẹranko. Bó ṣe ń gbénú ènìyàn ló ń gbénú ẹranko lóòótọ́, ṣùgbọ́n bí ẹ̀mí yẹn bó ṣe Ọlọ́run ṣe pín, ó yàtọ̀ síra wọn. Lẹ́fù tó fi wà nínú ènìyàn ó yàtọ̀ sí lẹ́fù tó wà nínú ẹran. Ìyẹn ni pé Ọlọ́run tí a ń sọ yìí, ohun gbogbo ló wà ní ìkáwọ́ rẹ̀ láti ṣe. Ọlọ́run kò sì fẹ́ kí ènìyàn kò fẹ́ kí ènìyàn parun. Nítorí náà ló ṣe nítorí pé a jẹ́ àwòrán rẹ̀, kò fẹ́ kí a parun. Òun ló ṣe fi wá ṣe ló ṣe fi wá ṣe tẹ́ḿpìlì rẹ̀.
ló ṣe ń kíni ni ẹ̀mí yẹn ṣe ń gbé inú ènìyàn. Ó mí ẹ̀mí ìyè láti ihò imú sínú ènìyàn. Ẹ̀mí ń gbé inú ènìyàn ni èèyàn fi ń mí jáde láti ẹnu, èèyàn fi ń láti imú, èèyàn fi ń sọ̀rọ̀ jáde láti inú láti ẹnu. Inú ènìyàn ni ẹ̀mí ń gbé. Tí a bá sì kíyèsí dáradára, a ó rí wípé ẹ̀mí tí Ọlọ́run fi jẹ́ olórí ohun gbogbo ní ọ̀run àti ní ayé yìí, nínú rẹ̀ ni ó ti kíni o, ni ó sì ti kíni, ni ó ti fi fún àwa ènìyàn kí àwa pẹ̀lú lè kíni, kí a lè jẹ́ olórí ní ayé yìí lórí ohun gbogbo tí kíni o, ohun tí òun dá sí ọ̀run, sí ayé yìí pẹ̀lú. Ẹgbẹ́ kíni o, ká lè jẹ́ kíni, ká lè jẹ́ olórí ló ṣe mí ẹ̀mí tó yàtọ̀ sí ti gbogbo nǹkan ló ṣe mí sínú àwa ènìyàn. Ká lè jẹ́ kíni o, ká lè jẹ́ olórí fún ohun gbogbo tí òun dá. Tí a bá rí bẹ́ẹ̀ kíyèsí dáadáa, a ó rí pé ẹ̀dá ní ìrìn àjò tí Ọlọ́run fi fún àwa ènìyàn ó yàtọ̀ sí ohun gbogbo tó kù. Bí ẹ̀mí ṣe ń ṣiṣẹ́ lára ènìyàn, a rí pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe ń ṣiṣẹ́ lára ẹran. Ó lè jẹ́ ẹ̀mí ni ẹ̀mí ń jẹ́ lóòótọ́, ṣùgbọ́n ẹ̀mí yẹn yàtọ̀ síra wọn. Ìkan ní kíni o, ìkan ní agbára jù kan lọ. Èyí tó fún àwa ènìyàn ló ní agbára ju ti àwọn ẹran lọ. Lóòótọ́, bí ènìyàn ṣe ń kú, bẹ́ẹ̀ náà ni ẹran ń kú, bẹ́ẹ̀ ni igi ń kú. Ohun gbogbo tó jẹ́ pé ó jẹ́ alààyè, gbogbo wa la máa ń kú. Ṣùgbọ́n ẹ̀mí tí a ń sọ nípa rẹ̀ yìí, tí ènìyàn bá máa kú, ẹ̀mí yẹn fi ènìyàn sílẹ̀ ni. Ìdí tá a fi pè é ní olórí nìyẹn. Kò dẹ̀ síbi tó ń gbé ju kíni o, inú wa lọ. Tá a bá kíyèsí ìrìn àjò dáadáa, a rí pé nínú ọkàn ènìyàn, ẹ̀mí méjì ló máa ń wà ńbẹ̀. Méjì ni. Ibẹ̀ là ń ti kíni, a sì ń bọ̀ ńbẹ̀. A sì máa sọ nípa irú ẹ̀mí méjèèjì tó wà ẹni, àti pé kí ni iṣẹ́ tí àwọn ẹ̀mí yẹn ń ṣe. Iṣẹ́ wo ni ẹ̀mí ń ṣe gangan? Mo mọ̀ pé tó bá tún di ìgbà tí a ó ti padà lórí ètò yìí, a ó sọ̀rọ̀ lórí kíni o. Kí ni iṣẹ́ tí ẹ̀mí ń ṣe? Ìyẹn ni pé iṣẹ́ kí ni ẹ̀mí ń ṣe gangan? Iṣẹ́ kí ni ẹ̀mí ń ṣe? Ṣùgbọ́n ohun tí a sọ lẹ́nu ni pé mo fẹ́ kí wá mọ̀ dájúdájú pé inú ènìyàn ni ẹ̀mí Ọlọ́run ń gbé o. Ìyẹn ni pé inú ènìyàn ni Ọlọ́run ń gbé gẹ́gẹ́ bí alààyè ọkàn. Mo gbàdúrà pé ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, fún etí tó gbọ́ mi àti fún ojú tó wò mí, orúkọ Jésù Kristi, ìjọba ọ̀run kò ní jẹ́ èèwọ̀ fún gbogbo wa lápapọ̀. Ohun gbogbo tí a wá ń fẹ́ nínú ayé yìí ní orúkọ Jésù, Ọlọ́run ọ̀run tó fi ọ̀run ṣe ibùgbé, tó fi ayé ṣe àpótí ìtìsẹ̀ rẹ̀, tó jẹ́ pé ó jẹ́ ká mọ̀ pé ènìyàn ni ọ̀run òun ayé, tó jẹ́ ká mọ̀ pé inú ènìyàn ni òun ń gbé. Mo gbàgbọ́ pé lórúkọ Jésù fún èmi àti rẹ tí a rí àmì ṣe, pé bí ọ̀sẹ̀ ti ń lọ, tí oṣù yìí ń lọ, tí ọdún yìí ń lọ, ohun gbogbo tó tọ́ sí wa gẹ́gẹ́ bí ohun ayọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run ọ̀run á fi fún èmi àti yín. Àníwá bákan náà mọ́. Ẹ má gbàgbé, tí ẹ bá ní ìmọ̀ràn láti fún wa, àtẹ nọ́mbà wa síbẹ̀ fún yín. Ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀, ẹ lè pè wá. WhatsApp nọ́mbà a máa fi gbogbo ẹ̀ síbẹ̀ fún yín. Tí ẹ bá fẹ́ WhatsApp wa, bóyá ẹ fẹ́ fún wa ní àwọn ìmọ̀ràn kan ni, tàbí ẹ fẹ́ pè wá sí àwọn àkíyèsí kan. Torí pé à ń rò pé tó bá yá tí ènìyàn bá bẹ̀rẹ̀ sí ní fi ẹsẹ̀ múlẹ̀ lórí ètò yìí dáadáa, à ń wò pé bóyá àwọn èèyàn máa pè, wọ́n máa béèrè question lọ́wọ́ wa, tàbí ká béèrè ọ̀rọ̀ kan wá ń sà ẹ̀. Mọ̀ pé Ọlọ́run á ran gbogbo wa lọ́wọ́. Ojú òní tiwa, á ṣàṣeyọrí o nínú ohun gbogbo, ọkàn wa balẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Thank you very much. Ẹ má gbàgbé láti máa bá wa share ètò yìí, láti like ẹ̀ àti láti fún wa láwọn comments kọ̀ọ̀kan. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. It is well with you all. Amen.